káàbọ̀ sórí ìkànnì wa ìfarabalẹ̀ fún adáadáa fídíò tó ń ṣọlẹ́gbẹ̀ẹ́ wa a máa play ẹ̀ fún yín. Ẹ wo gángan tún sọ mẹ́wàá tí ìṣẹ̀lẹ̀ ẹni yìí ló máa jáde tó tún fara ya tó tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí. Ẹ wo kí ló tún fà tẹ́lẹ̀ níbi tó àwọn àṣírí kàkàkàkà tó le tó báyìí. Gbogbo ẹlẹ́ máa dáfàlẹ̀ láti jẹ̀gbádùn lẹ́kùnrẹ́rẹ́ lórí ìkànnì wa lẹ́ni tó bá ìkùgbà àkọ́kọ́ lè tẹ̀lé dáàbò kọ́ni. Ẹ bá subscribe like comment kẹ́ share ló máa jẹ́ máa fàní kọ́ńtẹ́ǹtì. Ní ìgbàkúgbà lórí òkè tó bá fi lè tẹ̀lé màmí ṣọgbọ́n ìmọ̀ àti òye. Kẹ́mi sọ pé fídíò máa lẹ̀ tà máa play fún fídíò náà rèé ẹ̀ka ṣùgbọ́n àbẹ́kọ̀ọ́. Àná ọ̀pọ̀lọpọ̀ nù yín làákàyè pọ̀ ẹ̀ ń wò wá ẹmọ eléyìí tó ń sòótọ́ ẹmọ eléyìí tó wà consistent ẹmọ eléyìí tó jẹ́ pé irọ́ ló ń pa ẹmọ eléyìí tó jẹ́ pé ebi nǹkan tó máa jẹ báyìí òun ló ń wá nǹkan ẹ̀kọ́ mú kò fẹ́ kí gbogbo wa ká mọ̀ ní alẹ́ yìí ni pé anybody can come out and say anything. Mo ti kọjá level tí màá máa ní kí lèèyàn kan sọ ń pa mi ò wọ́rì wọn tó bá wùn yín kẹ́ sọ kò tí ì ṣe nǹkan tó hàn tí ì sọ nípa mi lórí íńtánẹ́ẹ̀tì yìí I see there is what God says about me that matter to me most because mo mọ̀ pé ta ló máa wí nígbà tí Olúwa ò wí. Mo fún ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi for the first time and I will share this before I will say the story because I saw a guy abusing me and roasting me. Kò sí nǹkan tí ò pa wá méjèèjì ìgbà tó sọ tán ó ní àwọn ọ̀rọ̀ kan tó àdírẹ́sì bẹ́ẹ̀ máa dáhùn mo ò fẹ́ dá lóhùn tẹ́lẹ̀ bọ̀ ńgbà tí mo rí àwọn nǹkan tó sọ ìgbà tó ń share with me and I said this guy I will answer him but before I answer him fẹ́ jẹ́ kí àwọn kọ̀ọ̀kan kó yé gbogbo ẹ̀ tó bá ń wò ṣe rí kéèsì Olúalọ́ mo ní interest lórí kéèsì Olúalọ́ àtọ́ mi ò fẹ́ ṣe kéèsì Olúalọ́ fún ẹni tó bá ń wò mí ní everywhere tẹ́ bá ti ń wò mí kì í ṣe pé mo dìídì pé mo fẹ́ ṣe kéèsì Olúalọ́ mi ò ní ìdí ẹ̀ Ọlọ́run dẹ̀ rínú mi pé kì í ṣàti jẹun ní problem mi. It's not about content. I don't even bá ti fi sí bíbá mi ò ayé ìgbàgbọ́ ní màá lọ máa post mi ṣe anything. I'm not mi ò ń ṣe torí owó and besides gan mi ìgbà nǹkankan yes they monetize my page but how much do they pay because I don't do it the way I used to do it before. Nígbà tí mò ń ṣe show lójú méjèèjì yes but mo wà busy mi tẹ̀lé ráyè fún show lójú méjèèjì no I can't. So for those of you tẹ́ ẹ̀ ń sọ̀sọ́kúsọ torí owó náà ṣe é ṣe to me humanity first before any other thing. Ṣẹ́rí tá a bá wà láyé tí a nífẹ̀ẹ́ ọmọlàkejì wa tá à ń rí sójú how much more à ń sọ̀rọ̀ Ọlọ́run ènìyàn tó rí sójú ò lè ṣó ẹ̀ nífẹ̀ẹ́ so kí ká máa sọ pé Ọlọ́run so mi ò fi jẹba dájọ́ tí mo ti ń ṣe show yìí mi tí ìmẹ̀yọ̀ kan sórí YouTube bẹ́ẹ̀ mi tiẹ̀ lọ síbẹ̀ ni. My own is to just come on my platform and just do what I want to do. Bá dẹ̀ ti ṣe tán mo lè má padà lọ wò mọ́ I don't know what's going on. And can any blogger tell me that mo ever wá sórí kìnìún don't carry my stuff for me? No, I don't have time. Come agbe. So it's not about money. It's about service to humanity. So for those of you tí ẹ̀ ń sọ̀sọ̀kúsọ lórí owó ni
mi wá mọ̀ tèèyàn mi ò bọ̀ èmi kì í ṣe torí owó mo ṣe ṣe àmàdẹ̀ sọ díẹ̀ tí mo fi ṣe case Olúalọ́. I did not want to do Olúalọ́'s case. Rotimi has been talking about this thing for like 2-3 months. And you know the way Facebook will be tó máa gbé wá gbé lọ mi ò dá sí. Bọ́ wá dọjọ́ yìí nígbà tí ó wá ṣe sàkámàjẹ tó bẹ̀rẹ̀ sàkámàjẹ tí ó lọ́lọ́run sọ pé òun gbọ́dọ̀ dáyọ̀ kọ̀ọ̀kan lóhun òun gbọ́dọ̀ sọ̀rọ̀ tó tún gbé kínní lọ́ọ̀yà wá mo dẹ̀ mọ̀ strategy wọn. Out of that thing, that was why I talk. And lẹ́yìn yẹn mo kàn sọ tèmi ni mo dẹ̀ advice ẹ̀ mo dẹ̀ ní gbéyàwó ẹ̀ jáde even if it is for 1 minute jẹ́ kó bá àwọn ẹbí ẹ̀ sọ̀rọ̀ náà kí màmá yẹn sọ fún gbogbo àgbáyé pọ̀ mọ́ òun ti bá òun sọ̀rọ̀ mo ní case close kò sẹ́ni tó máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ mọ́ mo dẹ̀ kúrò lórí ẹ̀ and I expect him láti kó rí ẹ̀ kó pé kó mú yẹn lò mo dẹ̀ ní tó bá àdírẹ́ẹ̀tì kíní yìí fi ń lọ́ọ́ máa lẹ́yìn o ẹ̀pẹ́já tó bá máa sọnù òun gbọ́ fèrè ọlọ́dẹ. I didn't say anything. The next marry ni ṣe ló lọ gbé ìyá kan jáde ó yá 70 years kan tó bẹ̀rẹ̀ damage control. That was what got me angry. That was mo wá lọ gbé kíní yẹn mo wá ní onírọ́ nìyí. But lẹ́yìn yẹn and that was a day bí mo ṣe sùn bí mo ṣe jí lọ́jọ́ kan báyìí. And I woke up with a heavy heart. Mo kàn ń rántí ìyá yẹn bó ṣe ké ni. Mo kàn ń wò pé kí ni gbogbo and my inbox níwájú mi ò kàn fẹ́ máa gbé jáde ni. Inbox mi full. People were coming to me, Mr. Maureen, can you help us? Báwa dá sọ̀rọ̀ Olúalọ́ yìí, báwa dá sọ̀rọ̀ Olúalọ́. Mo ní mo ò fẹ́ dá sí jọ, mi ò fẹ́ dá sí. Mo ní mo tẹ̀ sí retire pé mi ò ṣe mọ́. Yes. But mo jí ní àárọ̀ ọjọ́ yẹn mo kàn with a heavy heart. Ẹ̀mí yẹn ní kí n dá sí mo ní mo fẹ́ dá sí. And I prayed. Mo dẹ̀ gbàdúrà mo ní wọ Ọlọ́run tó bá jẹ́ pé lóòótọ́ ò fẹ́ kí n dá sí kíní. Àwọn kan wà tí wọn ò tí ì bá sọ̀rọ̀ lórí cyberspace yìí. Àwọn kan wà tí wọn ò tí ì gbóhùn wọn tí ì bá sọ̀rọ̀. Because mo ti gbọ́ ohùn bàbá yẹn mo ti gbọ́ ohùn màmá mo ti gbọ́ ohùn sista wọn Fúnkẹ́. But there are other family members tí mi ò tí ì gbóhùn ẹ̀ yẹn most especially àwọn ọkùnrin yẹn. Mo sọ fọ́lọ́run tó bá fẹ́ kí n ṣe let them give me audience. Mi ò mọ̀ kọ́kọ́ nípa ọ̀rọ̀ Olúalọ́ mi tẹ̀ mọ́ ẹni mi mọ́ bí mo yẹn ṣe fẹ́ get information. And the spirit ó lè direct mi kí lọ bá èèyàn kan mo dẹ̀ lọ bá èèyàn kan mo lọ bá èèyàn yẹn ó dẹ̀ fún mi ní list orúkọ àwọn àti nọ́mbà. So mo yẹ rí nọ́mbà yẹn báyìí mo bá èèyàn yẹn chat because tí mi ò bá ṣàlàyé fún yín dáadáa kò ní yé àwọn èèyàn kí n tó ṣe é. Mo dẹ̀ bá èèyàn yẹn kò kọ́kọ́ gbé wọ́n ní èèyàn yìí ò ní bá mi sọ̀rọ̀ o kò bẹ́yàn kankan sọ̀rọ̀ lórí cyberspace yìí o pé kò ní dáhùn. And as God will have it kò ń ṣe pé ó bá mi sọ̀rọ̀ ó dẹ̀ cooperate. Àwọn information tí mo dẹ̀ need àwọn clarification tí mo dẹ̀ need mo dẹ̀ get sí bí mo ṣe di ẹni tó ń ṣe kéèsì yìí nìyẹn. So fún ẹ̀yin tí mo wá wò pé before that one went gbà tí mo wá rí pé wọ́n yìí sọ náà mo rí pé Olúalọ́ ò serious ó yìí rò pé eré ni mo decide pé I'm going to pé níbo ni bèbí yìí wà kí ni country tó kọ́kọ́ kí ni state town tó kọ́kọ́ wà last nílùú yẹn. Mo dẹ̀ ṣe investigation bí mo dẹ̀ get ẹ̀ mo ní ìdá àwọn nǹkan tí ó lè mú mi rìnrìn àjò mi immediately tó dẹ̀ kọ ọwọ́ mi báyìí and I bought my tickets. I'm going to show everybody now because mo rí òpònú yẹn ẹni tí ò kúrò nínú bóyá Ifẹ̀ ló ń gbé ó lé mi ò lọ sí máa play ẹ̀ fún yín ó lé mi ò lọ bí kọ́kọ́ mi ò owe anybody ní any explanation mi ò dẹ̀ yáwó lọ́wọ́ anybody but whatever tèmi ṣe mo ṣe because
àánú family yẹn ṣe mí tí Olúwa ló bá jẹ́ èèyàn dáadáa ni kò ní jẹ́ kí kéèsì dé level yìí àti dá wọn lóhùn kò ní máa fìyà jẹ wọ́n lórí ọmọ wọn. ẹ jọ̀ọ́ kí leléyìí wọ́n ì máa post ẹ o wọ́n ì máa post ẹ sórí page mi ẹ jọ̀ọ́ kí leléyìí ṣé ẹ rí dáadáa o mo ń fi hàn gbogbo méjèèjì o ṣé ti rí. This is I left British Airways màá tún fẹ́ dáadáa British Airways ẹni tó ní mi ò lọ síbi kankan wèrè tó ní mi ò lọ bí kankan. This is British Airways I left London on the 15th and I came back on the 20th. I left London on the 15th of July and I came back on the 20th of July. So ticket mi nìyẹn hotel tí mo dé sí lélẹ̀. ṣẹ́rẹ́ àwọn kan òpònú ni wọ́n. ẹ jọ̀ọ́ hotel tí mo dé sí lélẹ̀. This is Doubletree Hilton Hotel. Màá fún yín ládírẹ́sì ẹ̀ ní Leyin. I did not fly to any other country. I did not fly to any other town. I did not. Màá fi sórí péèjì mi ẹ lọ wò ń bẹ̀. Mi ò lọ sí another town. I travel purposely because of Oluwano's case. I bought my ticket from Heathrow to Leyin straight. On the 15th ni mo kúrò nílùú yìí, on the 20th ni mo padà. So èèyàn kan tó jókòó sí inú igbó ibi tó wà nínú yàrá ẹ̀ ó wá sọ fún èmi pé èmi ò lọ bí kankan. Ó nítorí pé èmi ò ní ìdá tí 700 owó hòtẹ́ẹ̀lì mi lásán is £720. My post there is £720 lówó hòtẹ́ẹ̀lì mi. I spent over £1,000 fún owó Naija is about 2 million naira. Owó tí mo fi ń wọ Uber àwọn tí mo lọ bá mọ̀ pé màá gbé Uber bí ti bá wà ní. Tó bá ní the next place bá lọ màá gbé Uber straight mo lọ síbẹ̀ mi ò mọ̀ yàn lù yẹn. Mi ò mọ̀ anybody lù yẹn. But there's one thing I want everybody tó bá ń wò mí lẹ́yìn kó mọ̀ pé Ọlọ́run wà. Ó dẹ̀ gbọ́ àdúrà. I'm going to answer you and I will answer you. Wọ́n wèrè tó sọ̀rọ̀ yẹn. Màá jẹ́ kó mi ò fẹ́ dáhùn tẹ́lẹ̀. Gbogbo yín ẹ rò pé gbogbo èèyàn lónírọ́ kí ni fẹ́ máa parọ́ kí ni mo fẹ́ gain. I'm not looking for followers. Mi ò look for followers, mi ò look for name. I just want the truth to come out. Ẹni tí ò bá mọ̀ pé Ọlọ́run wà, èmi gan fún ara mi, kéèsì Olúwalọ́, ó fún mi ní more strong faith than before because Ọlọ́run show ara ẹ̀ every stage of it. But let me hold the remaining one. I need to play this. Mo fẹ́ kẹ́ gbọ́ nǹkan tí bọ̀bọ́ yìí sọ. Màá wá dá lóhùn ní kọ̀ọ̀kan. Ó ní mi ò dé France kí n wá ya photo. Everybody that knows me, I'm not a noise maker. I don't make noise. Mo like ariwo. I went on a fact-finding mission. It's not because Ọlágùnkò Bùkọ́lá jẹ́ kí n ṣe nǹkan kan ó dà pé onímọ̀ point máa post ẹ̀ sórí page mi but torí pé o fẹ́ rí báyìí nǹkan ṣe o ti rí. Oh my God.
show because what I'm using show rí báyìí Bukola can you ẹ̀yin ti Facebook ṣe rí this is my hotel booking ṣe rí. You said must you go to France? Ìwọ kọ́ ló máa sọ nǹkan nígbà tí mi ò gbèrè owó lọ́wọ́ ẹ̀. When if you can't see it, I will post it on my page and you go and see it there. If you can't see it, I will post it on my page, you go and see it there. Ìwọ tó ní you must you go to France? So ká máa tanra wa ká jókòó kí máa jókòó síbẹ̀ kí máa pariwo kí máa mọ̀ díẹ̀ tí mo fi pariwo. Èmi ò ń ṣe irú èèyàn bẹ́ẹ̀. So òpònú tó ní mi ò lọ bìkan ni. So you are not to tell anyway irú wọ́n tiẹ̀ èmi problem tiẹ̀ ni. Okay sir, okay ó ní kì í ṣe mi lòun bá wí is talking about that guy. So ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ọ̀dẹ̀ yìí sọ. Mo fẹ́ kẹ́ ẹ fọpọlọ dé o mo dẹ̀ máa mo níbi tí mo dẹ̀ ń lọ. Reason tí mo dẹ̀ fi dá lóhùn màá wá sọ fún yín. You say follow you back to back. Eleyi náà èèyàn yìí ní ó ní victim àwọn CAC. Taiwo Olaguju, you know why I want to reply this one? You know I don't reply them. But ṣe rí òpònú yìí. Ó need kí n reply. This particular one, ó need kí n reply because ó sọ àwọn kankan tó deserve answer bẹ́ẹ̀. Lórí ìbánijọ́ aláìmọ̀ kan tó kàn agbéró kalẹ̀ àbàtẹnijẹ́ tí bíbélì jẹ́ ó yé mi pé ọjọ́ tí ẹ bá dẹ̀kun àti wàyẹ̀ jẹ́ láwà yìí jẹ́ kanlẹ̀. Àwọn lọ̀rọ̀ mi tèmi máa bá wílé nìyí. Ọ̀rọ̀ nípa bàbá wòlíì Sam Olúwa. Mo kọ́ tiẹ̀ ni ó ti búrò tì mí lọ níbí ìbáyú ẹni tó bá wò tẹ́lẹ̀. Mo kọ́ tiẹ̀ ni. Ó ní torí bó ṣe sọ yẹn ọjọ́ téèyàn bá dẹ́kun àti ìbànújẹ́. Ọjọ́ tí ènìyàn bá dẹ́kun àti ìbànújẹ́ lọ́lọ́run máa ba irú ẹ̀dá kẹ́dà. Ní orí ìrìn àjò yìí ẹnikẹ́ni tó dúró tó ń ba èèyàn jẹ́ nínú èmi nínú ìwọ àti àwọn tó ń ṣèbàjẹ́ yìí Ọlọ́run Elédùmarè á bà wọ́n jẹ́ ní kọ̀ọ̀kan á destroy ayé wọn lórí kọ̀ọ̀kan. Wọ́n á ṣe ẹ̀sín nǹkan tí ojú Ìyábọ̀ rí àwọn ọmọ yín á rí ìyàwó yín á rí títí dé ìran kẹwàá. Tó bá jẹ́ èmi ni mo wá sórí íńtánẹ́ẹ̀tì mo wá ń bolú alọ́jẹ́ màá ṣe ẹ̀sín màá jìyà kí n tó kú. But tí ò bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo yín pátápátá tí èṣù ń lò gbogbo yín lè máa ṣe ẹ̀sín láyé yín máa bàjẹ́ ní agbára Ọlọ́run because nǹkan tí àwọn family kan fi ń ṣe ẹkún ni ìwọ lẹ́yìn fi ń ṣe content ló fi ń ṣe damage control. Mo dẹ̀ mọ̀ báyìí ẹ ti bẹ̀rẹ̀ sí í bàjẹ́ because bó ṣe ń sọ pé ọjọ́ téèyàn bá dẹ́kun àti banijẹ́ ni Ọlọ́run máa ba yí ẹ jẹ́ because mi ò gbowó lọ́wọ́ orí burúkú ẹ̀ owó mi mo fi wọ plane lọ ìran dí ìran ẹ mi ò yáwó lọ́wọ́ ẹ̀. Ọlọ́ bàbá dá mi lógo bàbá wòlíì Sam Olúwa rẹ̀ ní ṣubú ẹ̀ ní wálẹ̀ ìpè yìí pé mi ìpè yẹn pé yín àṣẹ ti jáde wájú Ọlọ́run mo dẹ̀ mọ̀ pé gbogbo ti ń jẹ́ tọ́lọ́run ẹ̀ ní wálẹ̀ ẹ̀yin tẹ̀lé wa lórí péèjì yálà ní Facebook Instagram Twitter YouTube àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló jẹ́ tí kò wá gbogbo ẹ̀yin bloggers ẹ̀ ń pèsè wa ẹ̀ ṣe àdúpẹ́. Iṣẹ́ òfò ló ń ṣe sórí ìwọ bọ̀bọ̀ yìí ẹni tí ò bá mọ òpònú tó ń sọ̀rọ̀ yìí iṣẹ́ òfò ló ń ṣe. Tẹ́ bá rántí ní òun ló kọ́kọ́ lọ lẹ́yìn ìgbà tí Kọ́láwọlé àti Bùnmi lọ sí ọ̀dọ̀ ìyá Àjẹ̀ṣà
ẹ máa gbọ́ ẹ̀yin èèyàn ẹ máa dé o wọ́n ní by their fruit we shall know them. Nígbà tí Kọ́láwọlé àti Bùnmi yẹn lọ sí ọ̀dọ̀ ìyá Ìjẹ̀ṣà tí wọ́n lọ investigate fún Rótìmí, the next person tó ń ṣe interview, the next person tó ṣe interview fún ìyá Ìjẹ̀ṣà àti sista Fúnkẹ́ tí gbogbo wa rí tí màmá sunkún òpònú yìí ni o. Ṣé ti rí àwọn ẹlẹ́nu mẹ́fà lẹ́yìn ìgbà tó ṣe yẹn tán òun ló lọ ṣe o. So ṣé ìyá yẹn ò wọ́ ọmọ ẹ̀ ni tó wá gbé ṣó yẹn wá tó ní ìyá ń wọ́ ọmọ ẹ̀? Ibi tí ìyá ti ké òpònú yìí ló ṣe o. Ẹ̀yin èèyàn ṣé ẹ dì í kẹ́ ẹ máa dì í mú? Ẹ̀yin tẹ́ ń bá mi lọ ẹjọ́ mò ń bẹ̀ yín ni, ṣé ẹ mọ òpònú yìí? Ta ló mọ̀ pé òun ló lọ ṣe interview, the first interview? He said mama is collecting money ni ò mọ̀ yẹn, but ta ló lọ interview mama kì í ṣe eléyìí ni. Eléyìí kọ́ ló ní ó parọ́ kó sọ pé òun wá láti ọ̀dọ̀ Rótìmí foundation. Eléyìí ni o. Lẹ́yìn yẹn ẹ rántí ó gbé fídíò kan jáde bí ìjọ́ tí mo kọ́kọ́ rí ó nígbà tó ń ṣe show ó show fídíò ó ní Ìyábọ̀ ó wà okay, ó fi fídíò ó fi fọ́tò ó fi hàn yín tó ní ó máa ṣe birthday ní July. Ta ló rántí? Ẹ̀yin èèyàn ta ló rántí? Òun ló ṣe fídíò tó ní Ìyábọ̀ máa ṣe fídíò ó máa ṣe birthday ní July o, kí n tó lọ France rárá. Ta ló rántí? Ẹ̀yin èèyàn mi ta ló rántí o? Òun ló you remember, God bless you. Ṣé rí gbogbo àwa blogger pátápátá tá à ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ á nà wá lẹ́gba gbogbo wa tá a bá mọ òtítọ́ ta sásẹ́ tá a torí owó tá a máa jẹ tá à ń ṣe ìbàjẹ́ ọ̀rọ̀ á nà wá lẹ́gba. Gbogbo ẹni tó lè ṣíjókòó tó lòun fẹ́ bàyàn kọ́kọ́ jẹ́ inú wa Ọlọ́run á da ayé onítọ̀hún rú, ayé onítọ̀hún ò ní nítumọ̀. Tó bá ti jẹ́ pé àwa kan jókòó, you think I will waste my time? Màá wá jókòó because I want to blackmail Olúalọ́, àbí mo fẹ́ battle, àbí mo fẹ́ sọ̀rọ̀ against Olúalọ́, màá wá jókòó sórí internet màá máa sọ̀rọ̀ báyìí. Bó bá jẹ́ bẹ́ẹ̀ ni màá lọ wá ṣẹ́ṣe. Èmi o, ẹ̀yin lè máa parọ́ o. Jẹ́ ní àwọn yìí ṣe mọ̀ pé wọ́n túrọ́ tàbí èlùbọ́ ni. Wọ́n ti rò pé irọ́ tí àwọn ń pa ni gbogbo èèyàn pa. Wọ́n dẹ̀ mọ̀ títọ́ o, bọ̀ ẹ̀ ní bọ́nú ẹ̀. Ìwọ yìí ò ní bọ́nú ẹ̀, àjálù wọn máa tẹ̀lé àjálù ni. Tó bá jẹ́ pé òótọ́ ló ń sọ o, bọ̀ tí ò bá ti jẹ́ òótọ́ ló ń sọ, àjálù wọn máa tẹ̀lé àjálù ni. Jẹ́ káwọn èèyàn mọ̀ òtítọ́. MC Wise orúkọ mi. Ìpadàbọ̀ rèé. Ẹni tó dé lẹ́yìn tó ń bá wọn ará àṣáájú lẹ́rù pé mo ní ó gbàyọ sí wa. Wọ́n ní màá yọ láàárọ̀, ẹ̀rù ń bà àwọn tó wà láàárọ̀. Wọ́n ní màá dé lọ́sàn-án, ẹ̀rù ń bà àwọn tó wà lọ́sàn-án. Wọ́n ní màá dé lálẹ́, ẹ̀rù ń bà wọ́n. Torí wọ́n mọ̀ yìí pé gbogbo lọ́dà wọn bá ti kó lẹ̀, èmi ò wá tú àṣírí ẹ̀ síta. Ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp. Gbogbo ẹ̀yin tí òye ọ̀rọ̀ yìí bá yé, ẹ̀yin ní kẹ́ ẹ pè mí. Wèrè ojókòó sí Ifẹ̀. 85 O lè lọ ṣe wádìí kọ́kọ́ jọ tọ́ 070 31 85 72 77 070 85 72 ìpolówó ló ń ṣe. Ẹni tí òye ọ̀rọ̀ yìí bá yé ẹ̀já jọ sọ̀rọ̀ WhatsApp tàbí kẹ́ ẹ pè mí. Ẹ má gbàgbé pa àti ọ̀rọ̀ bàbá wò ní Olúalọ́ta bá bọ̀. Wọ́n ti pa oríṣiríṣi irọ́ wọ́n bàbá wò ní yìí. Now kí n tó bọ́ sọ́dọ̀ Rótìmí Daniel, ẹ jẹ́ kí n rán yín létí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan
tí Maureen ìbádẹ́jọ́ sọ pé ò ń ṣe. Now àwọn méjèèjì ṣe ká pè wọ́n ní good reporter. Maureen ìbádẹ́jọ́ àti Rótìmí Daniel onírọ́. Ṣé báwo la ṣe lè mọ ẹni tó jẹ́ good reporter, good broadcaster? Bó la ṣe lè mọ̀ wọ́n? Olóhùn lọ ṣèwádìí ọ̀rọ̀ kan nípa nǹkan tó ń da afẹ́fẹ́ láàmú, nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú èèyàn. Màá kọ́kọ́ rẹ létí ọ̀rọ̀ kan lénìí. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ dáadáa o. Ẹ̀yin tẹ̀ ń bá wa lọ kó lè yé ibi tí mo gbọ́dọ̀ dé. Tẹ́ bá rántí ní ọdún kan, ọdún tó kọjá náà ni, tí àwọn amòòkùn òṣìkà kan tí wọ́n ṣekú pa àwọn ọba kan nílẹ̀ Yorùbá, tí wọ́n pa àwọn ọba méjì nínú àwọn ọba mẹ́ta lẹ́kìtì. Ìgbà tó lọ àwọn ọba yẹn ṣẹlẹ̀, èmi àti ọ̀gá mi Adéoyè Àbẹ̀fẹ́ Arúgbó Àkàndá Àrà original agbéra alọ́sẹ́kìtì. Ìgbà tá a dé Èkìtì, a lọ sílé àwọn ọba tí wọ́n ṣaláìsí tí wọ́n wàjà yìí ní kọ̀ọ̀kan. Ọba tí ó wàjà tó ní Dùmarè kó yọ tọ́lọ̀ ń kó yọ, a dé ààfin wọn, a interview wọn. Ohun tó túmọ̀ sí pé agbẹ́gbẹ́sẹ̀ a lè achieve ẹ̀. Ẹ̀yin ayédèsí kò wá ẹ̀rí live interview ọba yẹn. Now Maureen ìbádẹ́jọ́ ó sọ wípé òun kúrò ní country tó ń wà, òun lọ sí France, òun lọ ṣèwádìí ọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ wà Nàìjíríà, ẹni tó ń gbé l'Àkúrẹ́ tó fẹ́ lọ ṣèwádìí ọ̀rọ̀ l'Èkìtì, ọ̀ tó fẹ́ lọ ṣèwádìí ọ̀rọ̀ n'Íbàdàn. Ibi tó ti fẹ́ ṣèwádìí ọ̀rọ̀ yẹn jẹ́ Mọ́kọ́lá Ìbàdàn. Ó wá dé toll gate, àbọ̀dé Ìwó road, ó wá lò dúró, ó wá lò rẹ́ẹ̀dì kan bẹ̀, òun wá bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. Whereas ẹ tó fẹ́ ṣèwádìí ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ gangan, Ìbàdàn yẹn ló wà ní Mọ́kọ́lá. Ó wá lò dé Ìbàdàn, olóòdé Ìwó road, ó wá padà. Ó wá ní ẹnì yẹn sọ wípé that means you are not a good broadcaster, you are not a good reporter. Ọ̀dẹ̀ mi ò ní ìdí àti jẹ́ good broadcaster. Mi ò ever sọ fún yín pé I am a civil engineer. Nǹkan tí èmi ò ń ṣe broadcaster, mi ò ń ṣe blogger, I am not a journalist, I am not a blogger, I am a civil engineer. It's because of the love I have for humanity ni mo fi ń ṣe, and the height tí Ọlọ́run ti gbé mi dé nínú iṣẹ́ yìí pẹ̀lú gbogbo rádàdà tó wí bì, it will take you how many years? But ìyẹn kọ́ là ń sọ. O ní èmi lọ sí France, èmi ò ya fọ́tò, mi ò ń ṣe wọ́n ní ìlú òyìnbó jọ lójú. Ṣé ni mo ti wà ń lo òyìnbó ni? Ṣé ni mo ti wà ń lo òyìnbó ni torí pé mo fẹ́ lọ? Mi ò ti kúrò lẹ́gbẹ̀ẹ́ ẹni tó ṣe máa mo tó yí padé. Hey, I am in intro on top of wetin. Àgbá òfìfo ló máa ń dùn. Àgbá òfìfo òun ló máa ń dùn. Èmi mi ò ní ìdá ti pariwo. Ẹni tó bá wo fídíò mi, màá tún fi fọ́tò fídíò bí police station wọn yẹn gọgọgọgọgọ ní Leon. Tí ìwọ náà pé ìwọ ò jáde rí ìlú òyìnbó, ó kọjá òde airport rí, so kí ló dá mọ̀ gbogbo ìgbésí ayé ẹ̀kọ́ mi rò pé ó dé kò rí. Ìwọ tó kọjá Ifẹ̀ ibi tó ti ń operate, ó fẹ́ máa sọ bó ṣe ń lọ fẹ́mi. Global mo gbé dání, o ní ìdí visa àbó ọmọ ni àbí wèrè ìníyà ẹni. Mi ò ní ìdí visa anywhere bá fẹ́ lọ all over the world, àfi Nàìjíríà nìkan ni màá gba visa lọ. Mo dẹ̀ ní another one, so I can go to anywhere. Mi ò ní ìdí àti pariwo, mi ní ìdí àti bọ́ sórí internet, hey I am going this way. I am on a fact finding mission. Sori case tó fi ṣe example yẹn bí mo ti mọ̀ pé ó ponú, ó yàtọ̀ síra wọn. Case Ìyábọ̀ Òbé is a spiritual case.
èèyàn sá àsálà fún ẹ̀mí ẹ̀ ṣé gbígbé jáde fẹ́ gbé jáde fún ẹ ṣo ní solution sọ̀rọ̀ ayé ẹ̀ ní wo lórí burúkú ebi léńdé ìwọ tẹ́bi ń pa yìí kọ́ tí ebi ò bá ń pa ẹ ni you are poor in heart and in spirit and ẹ̀mí ọlọ́run tó ló wà pẹ̀lú ẹ̀yẹ kò wà pẹ̀lú ẹ̀ because àti bàbá tó ló bí ẹ̀yẹn sàkápàjẹ́ ní ìrandíran yín jẹ́ wọ́n ń sọ fún èmi o tí ì bọ́ ọ̀tá nínú èkó o dé kò rí òwèrè o tí ì dé Mọ́rítàlá airport o kí ni mo fẹ́ máa jókòó wá gbé kí ṣe bí ìwọ ló jọ lójú ó jọ èmi lójú èyí mo ti ń travel ni so mi ò ní ìdá tí mo jẹ́ kó yẹ mi ò ní ìdá tí gbé orí dé Heathrow this is Heathrow this is America mi ò ṣe níbo mo ti travel lọ I go my way quietly tí ò bá jẹ́ pé eléyìí ní ìdí kí n sọ̀rọ̀ ni I will not talk how many tí o rò pé mo yà táwọn tó ń bùgá ni how many things you think I put online mi ò ráyè mi ò ṣèwọ ìwọ ló òde ìlú òyìnbó rí ló fẹ́ rí welcome to France ọ̀dẹ̀. wọ́n pè ní ìwádìí ní pé wàá débẹ̀ tó sì lè nílùú yẹn ó yẹ kí Maureen ìbádẹ́jọ́ lè wá ìyàbọ̀ yẹn kan tó bá nílò kan. tí bá wà kàn máa wá jẹ́ṣẹ́ fún ìyá ẹ̀ àbí. ògbéra kò ní France ògbéra kò kọ́ńtì tó wà UK tó. ó ní mo gbéra kúrò ní France. ẹ jọ sí 5,000 náà wọ mọ́tò láti UK sí France. ohun tó wá torí ẹ̀ náwó tó ló torí ẹ̀ náwó ó wà lè débẹ̀ gangan. ògbónú jẹ́ sọ fún ẹ 1,000 plus oye tèmi ń ná is about 2.2 million. máa post ẹ̀ síta wàá rí owó tíkẹ́ẹ̀tì mi bí èyí ni mo bá lọ British Airways ni mo fò lọ Hilton ni mo dé sí nínú ibẹ̀ mo dẹ̀ lò 5 good day láti 15 to 20th kò dẹ̀ ń ṣe per night kò ń ṣe £100 kó mọ̀ pé elébi ni ẹ́ bó ṣe ń fẹ̀fọ́n fò lórí social media you know what it kọ́ tó san 1,000 fún ẹ mo ń ṣe lébi o. nǹkan ìyàbọ̀ yẹn gángan ẹ ti mọ̀ pé irọ́ ni kò lọ́ọ̀bì kankan mo náà láti sọ fún lẹ́mìí pé Maureen ìbádẹ́jọ́ ò lọ́ọ̀bì kankan tó o bá lọ síbẹ̀ lóòótọ́. ṣé irú èèyàn yìí làwọn èèyàn ń tẹ̀lé ó ń sọ authoritatively pé òun this is mo fi dá lóhùn ni o Kani is another person I won't answer but ó ń confirm pé èmi ò lọ bí kankan ó ní ṣe 5 naira náà fi ń lọ London ẹni tí ò kúrò Nàìjíríà tí ò mọ bí Mọ́rítàlá airport ṣe rí tí ò tẹ̀ta rí táwọn ìrandíran ẹ̀ ò dé lu òyìnbó rí ó ń sọ kádìkádì fẹ́mi. wàá ṣe fídíò bẹ́ẹ̀ wàá ya píktọ̀ níbẹ̀ a ṣàmà rí ibi tí wọ́n kọ France sí níbẹ̀ náà a ṣàrí bó ṣe signboard wàá rí ṣó fún wa. Oh my God. now ẹni tó lọ sí tábí pẹ̀lú ẹ̀yẹn tó lọ bá sọ̀rọ̀ yẹn ó yẹ kó o lè ṣe fídíò ẹ̀ bó o bá kẹ̀tẹ̀ wá máa padà kọ́fà ojú ẹ̀ nígbà tó bá ń ṣe láìpẹ́ lọ́wọ́ á rí pé ẹnìyẹn dúró sọ̀rọ̀ náà. ṣebí o sọ pé wèrè ṣebí o sọ pé wọ́n ti rí Ìyábọ̀ tẹ́lẹ̀ ṣebí o sọ pé Ìyábọ̀ wà fáìn ìwọ yìí ta ló ń wo wèrè yìí tí ẹ̀ ní rí pé ó ti sọ̀sọ́kújọ tó ní Ìyábọ̀ wà fáìn Ìyábọ̀ ní ó gbé fídíò jáde kò post ẹ̀ ó fi hàn wá bí mo ṣe ń ṣe show yìí ni tó ní ọmọ ẹ̀ ń pè òun ó ní nothing is wrong with my mommy we are fine this is the wèrè that is talking o irú àwọn èèyàn báyìí ọ̀ tó bá ti jẹ́ òótọ́ ló ń sọ gbogbo nǹkan tó ń ṣe láti ọ̀ tó bá ti jẹ́ òótọ́ ni ọmọ ẹ títí dé ìran kẹwàá wọ́n á rí nǹkan tí ojú Ìyábọ̀ ń rí wọn ò ní rúlà ìyá máa jẹ wọ́n ṣọgbọ́n onírọ́ ni mo pa ọmọ ẹ títí dé ìran kẹwàá ìyá nǹkan tí ojú ìyá ẹ bàbá ẹ nǹkan tó ju àwọn ìyá Ìjẹ̀ṣà ń rí lọ́wọ́lọ́wọ́ nǹkan tó ń go through
go through ní bọ́ọ̀lù bẹ̀ lórúkọ Jésù ṣèbẹ́ ẹlẹ́ẹ̀mọ damage control ṣe ni ní bọ́ọ̀lù ọ̀rọ̀ láti wákàtí ìlọ ọ̀rọ̀ ayé tiẹ̀ náà ò ní nítumọ̀ wàá máa tinú problem kan bọ́ sínú problem kan ni but tí ó bá ti jẹ́ òótọ́ ló sọ o tọkọ níṣẹ́ but tí ò bá jẹ́ òótọ́ ò ní ṣe é gbé ẹ ti ń ṣe damage control ti pẹ́ but lórí kéèsì Ìyábọ̀ yìí gbogbo yín máa ṣàgbákò ní kọ̀ọ̀kan ni because ìka èèyàn nìyí oníkèmí lọ́ọ́ máa ya fọ́tò France kì í ṣe welcome to France ìwọ ló jọ lójú because mi ò ṣẹ̀ṣẹ̀ ń lọ lóyìnbó kì í ṣe first time tí màá lọ sí France nìyẹn Lyon ló jẹ́ first time tí mo lọ kò dẹ́ ṣe first time tí màá lọ sí another country mò ń lọ sí America lọ everywhere why tí màá fi wá máa gbé tí màá bá show ẹ pé welcome to France ìwọ ló jọ lójú kò ní mìíràn lọ́dọ̀ tèmi. kí ló dé ìdí tó jókòó síbi kan tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí pa irọ́ láti gbé èèyàn bọ́ why ṣé torí àti jẹ́kẹ̀ lè ní fọ́lọ́à àtọ́dún tèmi ti wà lọ́ọ̀láì yìí ẹ má yẹ tàn yín mi ò gbàgbọ́ ní wọ́n fún yàn lówó lọ́ọ̀láì kò sí nǹkan tí bẹ́ẹ̀ mi ṣe ọ̀nà ló ń bọ́ọ̀lù wa yìí ẹ̀wọ̀n kò wá sọ pé o lọ sí France o ò ní kọ́ evidence. sori jẹ́ kí n sọ ọ̀kọ̀ọ̀kan fún MC Wise o ní ṣé kéèyàn lè ní fọ́lọ́à ìgbà wo ló ṣẹ̀ lórí cyberspace ọmọ wo péjì ẹ dáadáa ìgbà wo ló ṣe é ṣe nǹkan tó ń ṣe yìí followers wo ni mo fẹ́ ní orúkọ wo ni mo fẹ́ ní lórí iṣẹ́ Olúwa lọ tó bá ti jẹ́ torí kí n lè ní followers torí kí n lè ní orúkọ ni mo ṣe ṣe nǹkan tí mo ṣe mo máa ṣe sí àgbáyé tó bá ti jẹ́ bẹ́ẹ̀ tó bá ti jẹ́ òtítọ́ ni mò ń sọ ṣe rí gbogbo yín pátápátá ẹ ṣe ẹ̀sín tó ju ti eléyìí táwọn kan ṣe lọ́wọ́lọ́wọ́ lọ lẹ́yìn náà ọ̀run á wá bẹ̀rẹ̀ sí nà yín lẹ́gba ní kọ̀ọ̀kan ẹ jìyà ẹ bẹ̀rẹ̀ sí ṣìṣe láti wákàtí nǹkan tẹ́ gbé dání yẹn ó di èpè mọ́ yín lọ́wọ́ lágbára Ọlọ́run àdàbí tó bá jẹ́ pé Ìyábọ̀ wà lálàáfíà ara àdàbí tó bá jẹ́ pé nǹkan tá à ń sọ nípa Ìyábọ̀ irọ́ ni gbogbo yín lẹ máa jìyà ṣẹ́rí you can do your show you can do content but tó bá ti dé level nǹkan tí ó jẹ́ is a spiritual thing tí ìgbésí ayé èèyàn kan wà hanging be careful what you say be careful how you handle it because kò sí nǹkan tá a ṣe láyé tí ò ní ẹ̀yìn ẹ wá jókòó sínú yàrá ẹ o wá ń sọ̀sọ̀kúsọ èló ná fún ẹ wá lóò gbowó ó máa jìyà o ní bọ́m̀bẹ̀ o àdàbí tó ayé pé nǹkan tó ń sọ lẹ́nu èyí òótọ́ ni. tó torí ẹ̀ lọ ẹ̀yin èèyàn tó wò wá ẹ ṣí níyè náà ẹ ṣí níyè àwọn èèyàn yìí antichrist ni wọ́n mọ sọ fún láti bẹ̀rẹ̀. so wọ yìí ni wọ yìí lọ́mọ Ọlọ́run. ìgbà tó ń tábí ẹ̀ ó sọ pé ẹ yóò gbà ẹjọ́ sí Nàìjíríà lẹ ti wá ojú ń jẹ ọmọ Nàìjíríà ẹjọ́ ṣé arábìnrin yẹn tí ọkọ ẹ̀ máa wọ aṣọ funfun yẹn lẹ wá èyí náà gbọ́ àdábì irọ́ ṣé bàbá wòlíì Olúwa lọ́nìkan ni wòlíì tó lọ sí France tó wọ white ṣé ònìkan ni wòlíì tó lọ sí France ní tó wọ white now ẹnì yẹn wá sọ fún ẹ pé ẹ máa gbọ́ kan tí màá rìn ìbánijọ́ sọ o jáde mọ̀ ẹ pé irọ́ pọ̀ ní ọ̀rọ̀ ẹ̀ olo ẹnì yẹn sọ pé ẹ ṣe ń tẹ̀ wá yẹn church wa ló ń lọ church kan àjọ ń lọ ẹ wà mẹ́ta dire wáì tí wọ́n. ẹ̀yin ọmọ Ọlọ́run tòótọ́ ó dẹ̀ sọ bíi pé òun mọ Ọlọ́run tí o bá mọ Ọlọ́run lótìtọ́ God will order your step wọ́n ní nǹkan tó bá fi lé Ọlọ́run lọ́wọ́ ó máa ń ṣiṣẹ́ ṣe rí màá tútù sọ fún yín and if that sister wants me to mention her name I have her number fún ẹ̀yin tẹ́ ń gbọ́ mi níwájú tẹ́ ń gbọ́ mi fún
fún ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ jẹ́ á mọ̀ pé èmi mọ̀ mi ò ṣe rí kéèsì yìí àti ìrìn àjò mi lọ sílùú France ó jẹ́ kí ẹ̀rù Ọlọ́run bà mí ìgbàgbọ́ mi nínú Ọlọ́run tún wá pọ̀ sí i bí mo ṣe bẹ̀rẹ̀ mo gba àdúrà àwọn tó bá mi sọ̀rọ̀ wọ́n fún mi ní the right information tẹ́ bá rántí gbogbo show tí mo lọ ti ṣe ẹ rántí ìgbà táwọn ayẹni gíga gbé rọ́dé tọ́ni ó ti lọ sí Canada ṣé ẹ rántí ara àwọn sẹ́ẹ̀tì wọ̀nyí ni o ṣé ẹ rántí ìgbà tó gbé rọ́dé tọ́ni ó ti lọ Canada tọ́ni ọmọ mẹ́rin nìyá ẹ̀ ní sí Canada ṣé ẹ rántí gbogbo àwọn irọ́ tó ń pàgbà mo rí irọ́ yẹn tó pọ̀ mo bọ́ síta mo ní irọ́ lélẹ̀ fún ìwọ òpònú tó ń sọ̀rọ̀ yìí màá jẹ́ kó yé ẹ pé ẹni tí ò bá mọ Ọlọ́run ló fi Ọlọ́run Elédùmarè ṣeré Ọlọ́run wà ó dẹ̀ gbọ́ àdúrà I prayed before I left my house I did not just go to France I was led mi ò lọ France ṣeréṣeré bí mo ṣe gba àwọn tí mo nígbà mo ra ticket and I went and when I got there bí tí ẹ̀rọ Ọlọ́run Elédùmarè bá èmi tí mo dúró yìí because I went there for 5 days mi ìmọ̀ ẹ̀dá alàyè ń bẹ̀ mi ò mọ ẹ̀dá alàyè ní Lyon yẹn mo mọ̀yàn sí France o but ìlú yẹn mi ò mọ ẹ̀dá alàyè ń bẹ̀ Ọlọ́run dẹ̀ rí pé mi ò mọ̀yàn kankan tí mo tiẹ̀ lè pè tí màá pè tá tiẹ̀ fún mi ní clue I'm telling everybody now tí mo bá dẹ̀ ń parọ́ kí Ọlọ́run kó fìyà jẹ mí bọ́ tí mi ò bá ti parọ́ láti wákàtí lọ òkè ọ̀nà mi á là gbogbo nǹkan tí mo bá ti láwọ́lé á máa yọrí sí rere tó jẹ́ pé bó ṣe rí ni mo sọ yìí gbogbo nǹkan tí mo ní kó máa pọ̀ sí bọ̀ tí wáyé pé mo parọ́ ni kí gbogbo ẹ̀ dàrú lójú mi bọ̀ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ṣe rí gbogbo yín pátápátá Ọlọ́run tó tọ́ mi sọ́nà yẹn á dìde nínú ọlá ẹ̀ á fìyà jẹ gbogbo yín tẹ̀ ń sọ̀sọ̀kùsọ̀ ẹ jẹ́ kí n máa sọ fún yín mi ò mọ̀yàn kankan bẹ́ẹ̀ o mo gba àdúrà and I went straight to that country nígbà mo débẹ̀ the only thing tí mo mọ̀ ni pé mo mọ̀ pé ìlú yẹn ló wà mo dẹ̀ gba àwọn information tí mo mọ̀ pé màá mú lọ sáwọn ibi tí mo ti lè because mo ti kọ lẹ́tà mo ti ṣe àwọn kọ̀ọ̀kan kí n tó lọ so mo kàn need láti lọ perfect àwọn kọ̀ọ̀kan put face sí àwọn kọ̀ọ̀kan ni mi ò ń ṣòpè náà èèyàn kan ò lè máa sọ pé èèyàn sọnù èèyàn ò lè sọnù lóyìnbó náà ẹ̀yin ará lóyìnbó ẹ̀ ń gbọ́ mi náà bọ́ọ̀lù ọmọ tó wà under 18 mẹ́ta máa ṣe sọnù agbogbo wa dẹ̀ máa believe pé ó sọnù náà and I can't continue shouting online kí má mọ̀ díẹ̀ tí mo fi ń sọ̀rọ̀ èèyàn gbọ́dọ̀ wá ìdí òdodo kó dì í mú so that kí wọ́n bá máa pè mí kí wá sọ̀rọ̀ lẹ́niwẹ̀ kò ní jẹ́ pé lágbájá sọ pé tẹ́mi ṣe dé ìlú yẹn nìyẹn mo dé so tell me I drop my bag èmi yẹn ní kí n jáde mo ní jẹ́ rest pé mo sì ní 5 days to spend mi ò já ọkọ̀ nǹkan yẹn tì mí kí jáde I pick my bag I don't know where I'm going to only because mo collect sí only because mo collect sí I went to that place straight when I got there they've closed wọ́n ní kí n wá lọ́la bí mo ṣe wá dé train station níwájú ẹ̀ Ọlọ́run alààyè that sister mo ní nọ́mbà ẹ̀ mi ò kàn fẹ́ ó láwọn nǹkan tí mi ò fẹ́ play tásìkò bá tó èmi ò ní jáde kí n máa parọ́ mo ti kọjá at my 50 something lórí kíni gbogbo nǹkan tí Ọlọ́run ṣe fún ọmọ alààyè láyé tó ń ṣe fún ènìyàn láyé lọ́lọ́run Elédùmarè ti ṣe fún mi so mi ò ní ìdá àti parọ́ kò sí nǹkan tọ́lọ́run ṣe fún ẹgbẹ́ mi tí Ọlọ́run ò tí ì ṣe fún mi so kí ni fẹ́ máa parọ́ fún torí kíni mo fẹ́ ra train ticket you know I don't know how to buy it even in the UK
mi ò ń wọ train. So and you know when you get to another country it's another thing entirely. Mi ò dẹ̀ tún gbédè French náà ń sọ ń bẹ̀. Tó bá báyàn márùn sọ̀rọ̀ bóyá èèyàn kan ló gbọ́ English nínú wọn. Torí pé mo rí sister yẹn pé dúdú. Most of the Jews tó bá sọ̀rọ̀ bí bá máa sọ English bá máa sọ English wọn French náà máa fi dá mi lóhùn. Bí mo ṣe wá lọ bá mo ní are you a Nigerian? Ó bá ní yes bí ó wá dàbí pé ará ilé wáyé I was so happy because àwọn èèyàn tí mo rí before her dúdú ni wọ́n but wọn ò gbọ́ French ni wọ́n sọ. To my greatest surprise mo wá ní mo fẹ́ ra ticket lọ sí wọ́n wá sọ fún mi pé ibẹ̀ yẹn ní train station tí mo wà yẹn